your mastery pictures, beautiful features. Àrọ́bá o, bàbá ìtàn. Ìtàn tòní lórí àrọ́bá. Today's story on àrọ́bá. Mi tẹ̀ wá mọ ẹ̀yìn èèyàn tí mo fẹ́ gbé sí báyìí bóyá ẹ̀yìn tí ọ ẹni àbí tí ẹ̀. tàbá ń tayò mo ti máa ń sọ ní gbogbo ìgbà kẹ́lẹ́gbẹ́mẹ̀gbẹ́ o. àfi kó o yá dákẹ́ èyí tí mo ṣì nà ọ́ lánàá abọ́ ti gbàgbé ni tí mo ṣì nà ọ́ lánàá ṣì wà ń bẹ̀. owó tọ́ ni o fẹ́ kólé mẹ́jọ mọ́ ọ lára. dédédédé ẹnu ẹ̀sán ṣé o kó tó lé mẹ́jọ. ó dìgbà tó bá kólé mẹ́jọ. o kó lé méje ẹ̀ ń pariwo ẹni tí o kó tó lé mẹ́jọ. akọ́ta kó pé o. ọ̀tá ń jẹ́. akọ́ta kó pé o. o pè ní o gbọ́dọ̀ fọ́hùn. ẹ̀wẹ̀ só o. ẹ̀sọ́ oyè mi kí ṣẹlẹ̀. ẹ̀yin ọ̀rẹ́ abẹ́rẹ́ àwọn ọmọge tó ń lọ yẹn. máa kú dànù o kàn máa kú èwo lọ́mọge. àwọn eléyìí tún fẹ́ rẹwà ju àwọn ọmọ èkó lọ. ẹ jẹ́ ń para mi ẹ̀yin máa ta ìdùnnú bọ̀. ọmọge. ayé o ayé o ayé o ayé o. ọmọge. ohun tọmọdé gungi nàgàwò ìjókòó làgbà tí máa rí o àrọ́bá nìtàn o ìtàn làrọ́bá tó bá ti yégun ó ti yọ ọ̀rẹ́ nìyẹn àrọ́bá ní bàbá tán. ọmọge o ẹ̀yin mò ń pè ẹ̀yin ọmọge ẹ̀lẹ́ o orúkọ tèmi là jà yìí ó dànù ẹ jọ̀ọ́ o ó ń bọ̀ o ẹ pẹ̀lẹ́ èmi àtàwọn ọ̀rẹ́ mi là ń pé ayò nígbà tẹ́ kọjá yẹn bí mo ṣe sọ tẹ́lẹ̀ orúkọ tèmi ni Àjàyí ìṣẹ̀lẹ̀ sórí bí wà táwọn ọ̀rẹ́ ṣe kọjá yẹn mo kó yín jẹ gan kò wá ṣe pé mo kó yín jẹ ìwọ gangan nípa mo kó ẹ jẹ ṣó ti yẹ báyẹn mo dẹ̀ fẹ́ kémi àti ẹ ó yẹ kájọ máa ṣeré ìfẹ́ lórí bí mo rí ẹ yìí owó mi pọ̀ tá a bá ń fẹ́ra o gbogbo owó tí mo kó dé láti kò má fi tún ẹ ṣe sórí èmi làwọn yòó bùbá gbogbo ẹ ò ní máa wọ mọ́ sórí gbogbo àwọn ọ̀rẹ́ gan ó máa dàbí pé kó já wọn ni sórí máa fowó tún ẹ ṣe látòkè délẹ̀ àwọn òbí ẹ̀ gan arí ẹ̀ wọ́n á ṣe ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni ìwọ ṣáà ti sọ pé mo ti gbọ́ kò jù bẹ́ẹ̀ lọ. níwọ náà mo ń wá. ọmọ gidi. Àṣàkẹ́ ẹ bọ́ níbẹ̀ wá gbọ́. kò di dandan kó pè wọ́n. jẹ́ ń pè wọ́n tèmi yé mi alára kan lórí burúkú alára èdèrè má dáa fún ó fóun máa ná mí o ṣé o ká bá mi fún lẹ́sìn rẹ̀ kọ́ mo ti gbọ́ o. Àjọkẹ́ kí n ṣẹjọ́ rẹ̀ tọ́bọ̀ tí ẹ̀rọ tí ó kàn nípa ṣé mo ràn mí bíi ti ẹ̀rọ á ní. èmi ò ṣe ràn mo kàn ní mo fẹ́ kí ọ̀rọ̀ fẹ́ wá. gbẹ́nu rẹ sọ́run jọjọ dọ̀dọ̀ gbẹ́rì fọlọ́ olórí ibùdó wa ẹ kàn gò mojú bí gò. orí nǹkan bí ẹ má ṣe sọ̀rọ̀ alákọ̀ọ́rin olórí burúkú oyèrèdàgàdà olóṣì jẹ́mtúrí ẹ kí n bá mú ẹ wá ìwé wá ìmọ̀ ọkàn wà á mẹ́rin rẹ̀ mi jẹ́ Àjọkẹ́ ẹ má tirẹ̀ ni já lọ Ìjẹ̀bú já lọ. ìrìn àjò yìí làwọn ọmọ yìí yẹ̀ mi bẹ́ẹ̀ wọ́n ti gún mi sí ìtú wọn kò lè wú kú èèyàn ti lọ yìí wọ́n ti lọ yìí náà lórí. ṣẹ̀mí ń bí ẹ́ lógun ọ̀rẹ́ bọ́mọdé bá gúnyán alẹ́ àgbà fìtàn balẹ̀ o torí ẹnu àgbà ṣàlóbì tí ń gbó. ọ̀rẹ́ bàbá Sàká ọ̀rẹ́ mi mo gbé kí ló ṣẹlẹ̀ ta ló kó fún ẹ lẹ́nu. kí ló ṣe yẹ ṣé kò bù mẹ́ran ṣá. mo padà sọ fún ẹ pé wọ́n máa gẹ̀ẹ́tì ẹ wọ́n ti gẹ̀ẹ́tì ọ̀rẹ́ rẹ wọ́n ti gẹ̀ẹ́tì ẹ. àwọn olórí kò dúdú. mi olórí burúkú àbójà wèrè mi olórí burúkú kí ló ṣe yẹ lẹ́nu ni kò sọ. à ń tọrọ àwọn nọ́mbà yí ẹ̀jẹ̀ báyìí ṣebí mo sọ fún ẹ pé o máa kú mo sọ o máa kú àgàgà ọmọ tó nídìí ẹ èyí tó nídìí táyà ga. ṣé bí mo sọ fún ẹ báwọn ọmọ ìlú wa yìí
wọ́n wà learned. Wọ́n wà understanding rárá àtọ̀. Ó ti le ju tèmi máa farabalẹ̀ ẹ̀yin lè kàwé lóòótọ́ èmi kẹ́pọ́lọ́jù yìí lọ farabalẹ̀ sọ̀rọ̀. Wọ́n lọ́pọlọ ló ń jẹ́ bẹ́ẹ̀ wò tí ẹ̀ kàwé ni. Ìyẹn ló máa sọ wo bí mo fẹ́ kí a lórí ọ̀rọ̀ tiẹ̀. Ká ṣe kí ni? Ká. Omi gbé ká conjunction together. A máa collaboration together. Ó ti nípọn ju tèmi lọ ó mọ̀ ó ti nípọn. Ok kí ló fẹ́ ká ṣe? Ẹ wo bí ẹ jẹ́ ká sọ fún wọn wípé èmi tí mo dúró yìí bí mo ṣe rí sọ̀rọ̀ èmi ni promoter tó máa ń déyàn. Èsì wa lọ́pọlọ báyìí ẹ̀yin méjèèjì ẹ̀ lọ́pọlọ. Farabalẹ̀ jáde ṣebí wọ́n kàwé wọ́n tún ká ọpọlọ. I'm listening. Mo ń gbọ́ ẹ. Ó ti yé mi ó mọ̀ nǹkan tó máa ṣe èmi ni promoter tí mo máa ń tìyàn ìwọ ni igbákejì ìwọ máa fo ìbò èmi à máa tú nǹkan tá a fi máa kọyà fún ẹ̀rẹ̀ yẹn a máa kọyà fọkànbalẹ̀ sórí nìkọ̀kan báyìí la máa sàbá wọn a máa bùjọ́ wọn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo ti gbàgbé olórí burúkú. My promoter. My promoter. My promoter. Ìwà ní vice promoter. My promoter. My promoter. Ẹja mọ́ lọ́jọ́. Olórí burúkú. Olóòṣì. Kí ni? Ṣáà ṣe kíá. Mo ń wá èèyàn ọ̀rẹ́ mi jẹ́ kí ọ̀nà mọ́ mi wé. Ṣáà ṣe kíá. Ẹ̀wẹ̀ sọ, akú ọdún ẹ̀wẹ̀ sọ, akú ọdún. Ọdún wo ló ń ṣe báyìí? Àwọn ọmọ àlàyé. Ọ̀rùn rẹ̀ bù lórí kí n ṣe wé gbogbo irin gígé ṣé máa kànra bí ajẹ́lẹ́kù wẹ́n bó ṣe rí orí mọ̀gìdìmọ̀gìdì ẹrú lè. Ẹ̀wẹ̀ sọ, akú ọdún àwọn ọmọ àlàyé ayé wa. Àti gbọ́ ṣáà ṣe kíá. Gbéjòkó. Ẹ rọra o. Ta ló ń kọrin nínú yín? Ẹ pò ṣe papọ̀. Ọ̀gá mi. Wá. Ọ̀gá mi ló ń bá yín sọ̀rọ̀. Wá. Ṣéèsì. Wọ́n ló ń kọrin. Wá. Kí n wá? Wá. Mo wá. Èyí tẹ́ kó ṣe. Àbúrò lè máa kú sí. Kí ṣe? Mo wá. Ọ̀gá mi ló ń pè é. Ṣéèsì. Ẹ jòkó. Wọ́n máa bọ̀. Ọ̀gá mi. Máníjà. Fọ́lù. Ẹ pẹ̀lẹ́. Kò sí kankan ṣá máa bọ̀. Èmi tí mo pì ẹ́ mo mọ ohun tí mo pì ẹ́ fún. Máníjà. Ọ̀gá mi. Ní kókó fi ẹ́ ṣẹlẹ́rìí. Má parọ́ má bò mí. Right on ọ̀gá mi. Ẹni tí mo kọ́kọ́ ṣe kinní fún ìgbà tó ń kọrin lámúlẹ̀ èkó jọ torí Ọlọ́run kò ló wà. Ọ̀gá mi tó bá rá á ti dá Amẹ́ríkà. Amẹ́ríkà. Sórí bó ṣe ń kọrin láàrin àwọn tó kù mo rí ẹ wípé gbogbo ọpọlọ tọ́lọ̀ fún ẹ kó wá lọ lò fáwà kó lè fi lówó. Tó bá ti rí gbogbo ohun ẹnu mi àti bí mo ṣe rí sọ̀rọ̀ wá torí pé Èkó rèé o. Èkó gidi. Èmi gọ́gọ́ lè kó ọkùnrin rìn ní òpè méjì. Mo máa lè kó gbogbo ẹ̀bùn tọ́lọ̀ fún ẹ kó wá lọ lò fún wa lẹ́kọ̀ọ́. Ṣé dédé rádáradà rẹ̀ ṣe pè mí rè? Kò sí nǹkan méjì iṣẹ́ tọ́lọ́ fi rán mi promoter ní mí. Máníjà mi rèé. Ẹni. Ṣé o máa tẹ̀lé wa lọ sẹ́kọ̀ọ́? Èmi ráyè dédé oṣù wé o ní ibi tí ráyè Èkó kọ́ Èkó ni. Wà ń bí padà. Máníjà ilé epo mélòó là ní lẹ́kọ̀ọ́? Ọ̀gá mi tàbá ní kàkà ọ̀gá mi á tó 79. 17. Àtúnílé iṣẹ́ rẹpẹtẹ. Jẹ́ kí n tún wá sọ̀rọ̀ fún ẹ̀yin tẹ́ bá ti ṣetán àti ṣoríire etí yín ò ní là ojú yín ọpọlọ kò ní sọ̀rọ̀. Ọ̀yá yí báyìí ọpọlọ ò ní ṣí. Bẹ́ẹ̀ni. Ọ̀yá yí dẹ̀ wò. Ọ̀gá mi kò yí. Iṣẹ́ gidi. Ó lé. Ọ̀yá kàn ní kí n gbọ́ orin tó kọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí n gbọ́. Kí n kọ́. Kọ́. Ẹ̀wẹ̀ sọ. Akú ọdún o. Ọ̀gá mi. Ẹ̀wẹ̀ sọ. Akú ọdún o. Ó tó. Ọ̀gá mi tó bá kó lé ilé kó wọ́n máa ju mọ́tò lú ni. Wọ́n àjú gidi. Jẹ́ kí n sọ̀kan fún ẹ. Orin tó ń kọ àti gbogbo eléyìí tó ní kò yẹ lábúlé jẹ́ ká mú ẹ lọ sí kókó lọ lò ó. Ìwà àtàwọn ọmọ Wizzy ẹjọ́ máa wà. Wimsky. Ọlámídé ẹjọ́ máa wà ní. Àjọ wà lẹ́kọ̀ọ́ ni àjọ ń jẹun. Ṣé o yẹ kí ló fẹ́ ṣe? Wọ́n ṣe. Ó lè kó. Ọ̀gá mi. Máníjà. Ọ̀gá mi. Lórí burúkú máa bàyè mi jẹ́ nǹkan tó yí. Ọ̀gá mi. Ayé mi ti fẹ́ bàjẹ́. Ọ̀gá mi. Ṣé wọ́n mọ Wimsky? Mi ò rí rí.
àrọ́bá ni ìtàn bàbá ìtàn ni àrọ́bá ni ìtàn bàbá ìtàn ni tá a bá fẹ́ kọ́gbọ́n ìtàn tó lóye tá a bá fẹ́ màṣá iṣẹ́ Yorùbá. mo ń lọ abà kí n ṣeré lọ abà àṣàlẹ̀ àtòkè kí n wá wálé. mo ń gbọ́ kí ló ṣẹlẹ̀. nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ ní ọjọ́ sí mo fọ ẹ̀mí náà ti ṣetán máa lọ Èkó. tó o bá ti gbọ́ tó o ti gbà ó ti dé kò sí wàhálà ó máa lè kó nǹkan méjì ló máa ṣe ó máa kọ́kọ́ gba físà kò sẹ́ni tó máa lè kó tí ò ní gba físà òun ló máa gbé ẹ dé kó. kí n jẹ́ wa mímọ́ ọ ẹni tó bá máa gba físà owó ló máa ná. owó bí èlò. nígbà tí mo gba tọmọ mi wí sí lẹ́kọ̀ọ́ tó fi lọ ìlú òyìnbó kò ju 200,000. kẹ́wì. owó ńlá ni. bí gbé máa rí. o máa wá. à ń lè rí o. mi lè rí. àjàgbé mi lè rí. ẹni tó bá ti lè rí kò sí wàhálà jẹ́ ká wọlé kó ṣe ti bí. Èkó. Bóyá ìṣó o máa dẹ́kọ̀ọ́ tó bá ti dẹ́kọ̀ọ́ kó mi gbómi lọ kíyà mi gbé mu sí ẹ ká wọlé wọ́n ní o máa lò èkó ìbè kó ni o máa lọ wọlé gbogbo ilé ìjọ kó àwọn abúlé ó lò sí wọn ọmọ yìí a máa jọ dẹ́kọ̀ọ́ ni ìṣọ́kọ̀ wọlé. Àrọ́bá o bàbá ìtàn. Àrọ́bá. ó ń jọ kí òun gan wá wà báyìí a kò mọ ó bá dẹ̀dẹ̀ lẹ́ẹ̀sẹ̀ yìí Ìjẹ̀bú ló máa fọ̀ a máa pé nẹ́ẹ̀ fọ̀ àwọn tó fọ̀. àwọn ọ̀rẹ́ mi ẹ̀rọ ẹ̀sọ́ bó ti wà ṣé ìsìnkún èsì wàhálà àwọn ọ̀rẹ́ mi wọ́n mọ̀ rí mi rí. kí ṣẹlẹ̀. mo ń lẹ́kọ̀ọ́ Èkó. orí Èkó. wẹ́rì mi ẹ̀jẹ̀ mi rìn Èkó wọn wẹ́rì. èmi náà rí ekùnrún rárá rẹ̀. ó ti ọ̀rẹ́ mi wọ́n mọ̀ pòmótà. òun rè fọ òun máa mú mi lẹ́kọ̀ọ́ màá lọ jó màá lọ kọrin fún kí n bá dẹ́kọ̀ wáì kí wọ́n máa jó wo mi wáì kí wọ́n máa jó wo mi wáì kí wọ́n máa jó wo mi wáì wọ́n ìfàyè mi ti dá wọ́n ìfọ́ tèmi ti ṣe sàn. ṣé òun ìrànlọ́wọ́ mi fọ mo fọ ṣẹ́wọ̀n náà ṣe máa lọ Èkó. a kò lè kù. àlọ́ wọ́n ṣe kiri. àwa kò lọ. ìbéèrè máa gbòòsì ìbéèrè máa ṣàṣì. ẹsẹ̀ ra mẹ́sẹ̀ kan mi ti dé kan kí mi rí ọ̀rẹ́ mi rè yáyì rè mọ̀ nípa rẹ̀ pàṣẹ mọ́fọ̀hún á lọ. kí mi kẹ́ẹ̀bá bá ń fọyín máa lẹ́kọ̀ọ́ wáyé ń máa ṣe wọ́n ń gbọ́dọ̀ rí wọ́n o ń gbọ́dọ̀ rí wọ́n. ṣẹ̀mí bí ẹ́ lógún ọ̀rẹ́ bọ́mọdé bá gúnyán alẹ́ àgbà fìtàn balẹ̀ o torí ẹnu àgbà ṣàlóbì tí ń gbó ohun tọmọdé gungi nàgàwò ìjókòó làgbà tí máa rí o. hello Ambode ọ̀rẹ́ mi bó ni àwọn mélòó àwọn mẹ́wàá 10 ok jẹ́ kán wọlé èmi mo rán wọn wá wọ́n ti wà ń bọ̀dà ní bẹ́gà wọ́n fẹ́ cross Èkó jẹ́ kán wò Èkó jẹ́ kán wò Èkó kò sí problem èmi mo ní kán wọ́n ok ó ṣe ọ̀rẹ́ mi tó o bá ṣe tẹ́nà yìí tán wàá tún ṣe tẹ́nà míì má wọrí ó ṣe ọ̀rẹ́ mi má pè é létà má pè é ó ṣe. bàbá pòmòtà. kí lẹ fẹ́. ìwọ dákẹ́ ìwọ sọ̀rọ̀. bàbá pòmòtà. ìwọ sọ̀rọ̀. pòmòtà. ok ẹ ń béèrè bàbá promoter. kí ló dé. Èkó. ẹ fẹ́ lọ sí Èkó. ẹ fẹ́ lọ sí Èkó ẹ wá promoter. èmi manager tó wà lẹ́yìn promoter lélẹ̀. kí ló dé. ẹ fẹ́ sámi jẹ́ yìí. èmi gangan ni kí tó wà lẹ́yìn promoter. tí mo promoter bá ní kí n kọ orúkọ yín báyìí tí n bá kọ tẹ́ ẹ bá dé bọ́dà lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ tó wo Èkó tẹ́ ẹ bá ti dé bọ́dà tí n bá sáyẹ̀nsì wọ́n á já yín bọ́lẹ̀ bẹ́ẹ̀ ní dẹ́kọ̀.
má sàmì jẹ padà. Ta ló wá fẹ́ rè kó nu yín? Gbogbo yín lẹ lè kọrin. Gbogbo yín lẹ lè jó. Tá bá ju tírélà lù yín kọ́. Tá bá tún dowó lù ẹ́. Ok, kò sí problem. Ó yá, kọ ẹ̀yìn jẹ́ kí n wò. Ó tó. Ìwọ náà tún kẹ̀yìn. Ẹ ṣe wá gbẹ báyìí. Eégún la fẹ́ kéré kó ni. Ó yá ìwọ kẹ̀yìn. Èkó rè. Èkó wà ń gbogbo ara ẹ̀ padà. Ok, kò sí wàhálà. Ẹni gbogbo yín lẹ lè kọrin, gbogbo yín lẹ lè jó, kò sí wàhálà. À ń compile list wa lọ. Kí ló ń pè bẹ́ẹ̀? Compile. Kí ni túmọ̀ ẹ̀? Ní ìjọba. À ń tó list wa lọ́wọ́ list tá máa fi kó yín rè kó. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹyọ kan la máa lọ sékòó. Ìwọ ló máa kọ́kọ́ lọ sékòó. Èmi. Ìwọ ló máa kọ́kọ́ lọ sékòó. Èkó. Tá bá ti tó tẹ̀lé yìí tán, ẹ̀yin tó kù á wàá tó tẹ̀lé. So ẹ̀yin ẹ máa lọ, òun á lo Èkó. Wọ́n máa pe ìkó etí kan yìí. Wọ́n máa pe ìkó etí kan yìí. Ìwọ bọ́ síbí. Ìwọ ti dẹ́kọ̀ọ́ báyìí. Bó ṣe rí mi, o ti dẹ́kọ̀ọ́. Èmi gangan lè kó. Ok. Ká tó wà tá bá ti kúrò ní bọ̀dà. Àwa gba Òṣòdì Òkè. Òṣòdì Òkè. Òkè. La máa gbà wọlé sẹ́kọ̀ọ́. Tá bá ti wá kúrò ní Òṣòdì Òkè lẹ́kọ̀ọ́. Àwa gbà wọ Òṣòdì ìsàlẹ̀. Ọmọ yìí gẹ̀ẹ́tì ẹ̀ ó ti dẹ́kọ̀ọ́. Ọ̀nà Èkó rẹ̀. Ó yá wọlé. Ó ti dẹ́kọ̀ọ́ ẹ̀yin. Ẹ fẹ́ kú. Ó di kí ni a ó ti ṣe ọ̀rọ̀ yìí sí o àrọ́bá ni ó di kí ni a ó ti ṣe ọ̀rọ̀ yìí sí o àrọ́bá ni. Sí wàhálà ẹ ṣe rí àsìkò àti ṣoríire yìí ti tó tẹ́ ẹ̀ bá ti wá fọ̀bọ lọ ṣe àti ṣoríire January to December ẹ lè ṣe é o àlọ́mọ jòjò ó lè jó kí ló kọ sójú. Ọ̀gá mi sísì ni. Orí burúkú wàá bá èmi jẹ. Ọmọ kan tó máa ṣe fún mi bá mi sọ fún oyin stupid kí lè wá tún nǹkan tí mo bá sọ. Ṣé rí ọ̀gá mi kò kí ń sọ̀rọ̀ jù. Ọ̀gá mi is very very connected. Èmi kọ́. Dé Abuja. Ọlọ́run ni. Ó mọ Goodluck Jonathan. Èmi mo dè kó mú. Bẹ́ẹ̀ni. Fáṣọlá àjọ wà ní. Tinubu. Àti Ambode èmi mo fún wọn lówó oúnjẹ. Yes. Ok ó yá ìjókòó fún wọn lórí ṣá àti ẹ̀ fún wọn ṣá. Fún wọn lórí ṣá. Kí n ṣáṣí. Ọ̀gá mi ayé sí i. Mo ti ṣàkíyèsí rẹ̀ láti bí ọjọ́ mẹ́ta. Ojú rẹ̀ lójú ẹ̀. Kírun náà. Ọwọ́ rẹ̀ wá. Jẹun. Bó kejì wá. Kírun náà. Ọ̀rẹ́ mi, ó dàbí pé o ti fẹ́ ra kù o. Mi rẹ̀ kù. Kí màá fẹ́ kù ṣe? Mi rẹ̀ kù. Ó ti lóyún. Kéwù. Jẹ́wọ́ fún mi. Ṣé o mọ̀ pé kò lè máa farapamọ́ mẹ́rin tí ó wù? Ó ti lóyún. A gbọ́ pé o ti lóyún o. Àwa ló lóyún. Promota. Èkó yá. Èkó náà ní Èkó. Àṣàkẹ́. Kí n ṣe ẹ? Kéde. Èmi ló sọ́dọ̀ promota o. Gẹ́wì.
lọ́dọ̀ promoter. lè mú ẹ lọ. Ọmọlẹ́wà ló mú mi lọ. yé oríwó mi o Ọmọlẹ́wà rè mú ẹ lọ́dọ̀ promoter. èmi bá ti rí Ọmọlẹ́wà ní àti mọ̀fà lára kan lórí burúkú ọmọ wẹ́ Ọmọlẹ́wà rè mú ẹ lọ ẹ máa ṣì sọ̀hún ẹ máa dára Ọmọlẹ́wà níbikíbi ló wà ohun àti olóríṣi gidi àbí wèrè àbí kàn ń pe àsìnwín ìyẹn mú ìjọ́rí mi lọ bá wọn lọ́jọ́ kìíní àná fún ọyá o ẹni ìṣòro lọ́dọ̀ promoter mẹ́mẹ́ nílò èkó wọn fọ àwọn lọ àwọn agbóhùn èbùrú wọn gbóhùn èbùrú wọn lọ́dọ̀ promoter ẹ máa dáhùn ìwọ náà lọ́dọ̀ promoter kẹ́ni ọba tẹ̀ má ṣe dédé rádáradá yẹn mi àjẹwọ̀ ìwọ Àṣàkẹ́ ìwọ náà gbọ́n ẹ̀yìn ẹ ṣe sàn ẹ ṣe sàn rà. Mi lọ́jọ́ ni o. ìwọ lọ́jọ́ ọmọ ìjẹ rárá ìjẹ yẹn ó lágbára gan ìwọjọ Ọmọlẹ́wà kí n bá mú ẹ wá ìwé Ọmọlẹ́wà kí n mú ẹ ṣí máa tún rú rẹ wáyé sùúrù tẹ́ ń wò yẹn ó ṣe kókó. ọmọ tí mo. sùúrù. Àjàgbé òun rí àṣẹ lọ́jọ́ kìíní àná ó ti dúró o. ó ṣe kíni. ó ti dúró. ó dúró síbo. ibo. ìbéèwé. orí burúkú. wo jẹ́ kí n bí ẹ níbi eré kan ìgbà tí mò ń sọ pé kò jẹ́ káwé lọ́jọ́ sí kí ló sọ. mo tẹ̀lé ẹ. ṣé mo ta kí ló sọ fún mi. mo tẹ̀lé wọlé. ìgbà tí mo wá ní kò jẹ́ ká ṣe tìbí kí ló wí. mo fò ya. ìgbà tí mo ní tìbí ti rìn mí kí ló sọ. mo fọ mi náà. ó mú rẹ mi náà. ọ̀gá mi. kò sí wàhálà. ọ̀gá mi kí ló wí. ó ní ó ti dúró ó ní ó rìn òun. wọ̀n mí náà. wọ̀n mí náà ó fẹ́ wọlé ó ti kàn lọ fún lóúnjẹ bẹ́ẹ̀. òun ni wọ̀n mí náà. kò sí irun kí irun èsì máa ṣẹlẹ̀ kò sí kankan kò sí wàhálà èkó ló máa bí sí o lè bímọ sábúlé fọkàn balẹ̀. mo ṣe. sámi jẹ ayé máa bàjẹ́. ọ̀rẹ́ kí wàá ṣe níbẹ̀ ṣé wọn nìkan lórí rẹ ń wù ni ajọ́ lọ sẹ́kọ̀ọ́ ni o wo mo ti wò mí mo ti gùn. kí ló ń jẹ́ gùn. ó ti dé bẹ́ẹ̀ ó ti kàn lọ́fun. ó ní gùn. ó ti kàn lọ́fun. ẹ kú oríire ẹ wo bí ibi tí bá ti ń kí kò tẹ̀lé tó máa kí. What is the noise all about? kí ló ń fariwo níbí báyìí. olórí burúkú kí ló ń fariwo bí ìjà ẹ̀kọ́ là ń gbé ọmọ. ó dáa bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ ẹ kú gbádùn ẹ lẹ́ gbàsílẹ̀ ó dáa báwọn ẹ̀yin omi dán ẹ kú gbádùn. omi ìdọ̀kan o eléyìí ti gùn. ó ti gùn. Congratulations so o mọ̀ túmọ̀ congratulations o kú oríire ìlú òyìnbó ní òbí sí ọ sọ fún ìlú òyìnbó ìwọ kọ́ Amẹ́ríkà ni wàá bí tiẹ̀ sí ẹ pẹ̀lẹ́ ẹ yọ wọn dáadáa. ọmọ mi. ẹ̀yin guys kí ló ṣẹlẹ̀ náà. welcome sir. láti bí 4 months sí ẹ̀ wá sí èkó mọ́tò ti ready now. ọ̀gá. welcome sir. ẹ wo ìgbà tí mo sorry sir. ọ̀gá promoter wa ni. ẹ má bínú. promoter sorry kí ló ṣẹlẹ̀ bíbá. ọ̀gá. ẹjọ ọ̀gá á dáa fún yẹn ní sórí burúkú. ẹjọ ká ní promoter nu wọn promoter. promoter mọ́tò bọ́ì mi làwọn eléyìí mọ́tò bọ́ì mi làwọn eléyìí tó ń tẹ̀lé mọ́tò epo mi. Amẹ́ríkà London adeko. alájàpá àzìnà alájàpá. lórí burúkú kí ló ṣe èyí tẹ̀lé pariwo. àrẹ má dàkú o. ìtàn tó ń bọ̀ lórí àrọ́bá next story on àrọ́bá. iṣẹ́ o máa ní sùúrù obìnrin fi ń gbélé ọkọ kó obìnrin kò bá ní sùúrù ẹ lè gbélé ọkọ. àrọ́bá ṣe bóun ní bàbá ìtàn bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan lòtítọ́ á bà á.